Ayọ̀mídé o, Ayọ̀mídé o, ayọ̀ rẹ dé lónìí. Kò wá nídìí ìbànújẹ́ mọ́ lọ lágbára Ọlọ́run ọba òkú ọdún o. Òwò ọmọ Kazeem, òwò kọ́ ọdún òkú yìí dùn àṣeyí ṣàmọ́dún ọdún yìí. Òwò ọdún dùnú, òwò ọdún rẹ ló sì mo bá wọn ṣe lágbára Ọlọ́run ọba. Ó ní mo bànújẹ́, ìbànújẹ́ ò ní mọ́lẹ̀ rẹ̀. Òwò orógbó ló ní ògbó, òbí ló ní òbí kú dànù, òbí ló ní òbá àrùn dànù, òbí ló ní òbí bànújẹ́ dànù láyé rẹ̀. Ó wá ní fọdún èyí sá sí mọ́, ó ní fọdún èyí dágbére sáyé lágbára Ọlọ́run ọba. Ayọ̀mídé o, Adéjọkẹ́ àyà rẹ̀ ló mọ rírì rẹ̀ ló rán mi wá bí. Òwò ní kí wá máa kí ìdùnnú òun, òwò ní kí wá máa kí fẹ́ ayé òun, òwò ní kí wá máa kí adé orí òun. Òwò ló nínú rẹ̀ oníwà rẹ̀, òwò ní àfẹ́ni fún rẹ̀, òwò lọ́kàn ọ̀rẹ́, òwò ní mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́, òwò ní òkú àdúró ti òun, òwò ní wọ́n ní gílẹ́yìn ọgbà òun, ó ní kó sàmọ́dún lófin ní ìdílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìwọ ní ilé o, Ayọ̀mídé o, ṣé mo ní sórí ilé àwọn bàbá rẹ̀ ṣé kò séwu kankan. Ìwọ ní sí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ, ìwọ ọmọ olódò wọ̀bà. Dẹ̀ẹ́ni gbọ́ ọlọ́run máa tẹ́ni kí n tó gbọ́ òwò rẹ̀. Ìwọ ìwọ tó dídẹ̀rẹ̀ pé tó dídẹ̀rẹ̀ pé tó dídẹ̀rẹ̀ ò lè pé tó lé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ tó dídẹ̀rẹ̀ pé tẹnu rẹ̀ ẹ̀ka kó rogodo bí àkókò. Èrè ìwọ bẹ́ẹ̀ bá dòdò ọba kẹ́ẹ̀dúró o. Ayọ̀mídé o, ìwọ́jọ́ òrò wọn ò jẹ́ kẹsẹ̀ mi ó tó mi nílé yín. Ìrọ̀kẹ́rẹ́ wọn ò jẹ́ kó mi ọba ó tó òru, omi ọba ipá tó òru. Kí là bá mú bọ̀ bá, kí là bá mú bọ̀ oṣùn. Màá rí mú bọ̀ wàjagun nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ọ̀wọ́ ọmọ ìwọ máa gbọ́ o. Ó mọ̀ pé ìwọ tí ó bá so ní ìkọlà, ìwọ tí ó bá so ní ìkọlà wọn sì máa tẹ̀ràn nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni. Wọ́n yí gbowó là lọ́wọ́ ẹ̀yìn. Ẹni bá gbowó là lọ́wọ́ bàbá tó bí ọlọ́mọ gbẹgẹdẹ lábẹ́ńbẹ́ ẹ̀wọ́ wọn nínú ilé ẹ̀wọ̀n bàbá rẹ̀ ni wọ́n mọ lódò wọ̀bà. Òkú ọdún òkú yẹ dùn, àṣeyí ṣàmọ́dún ọdún yìí. Ọdún dùnú lọ sí ìmọ̀ bá wọn ṣe. Adéjọkẹ́ ló ní ìmọ̀ kí ọ́nígbèjìgbẹ́jọ́. Òwò ní kò sàmọ́dún. Happy birthday, sir. Thank you so much. Thank you so much. God bless you. Amen. 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 Thank you so much. Thank you so much. You're welcome, sir. You're welcome, sir. All right, sir. Yeah, bye-bye. Wow. He said, wow.